أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمين. الحمد لله رب العالمين الرحمن الرحيم آمين. مالك يوم الدين آمين. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وعلى وسلم. آله وصحبه وسلم. آمين. Akí Ọlọ́run, Allahu akbar. ìkẹ́ Ọlọ́run lọ́lọ́run máa bá Ànábì Muhammad. sallallahu alaihi wasallam. A fi Ànábì, a fi kí àwọn àrólé Ànábì sallallahu alaihi láti ibi wasallam. tó ti bẹ̀rẹ̀ tó fi wá débi tó dé táwa ò mọ̀. Ìkẹ́ Ọlọ́run lọ́lọ́run àwa dùbìtọ̀ lórí gbogbo àwa jàmá àlùmọ́ Ànábì Muhammad. sallallahu alaihi wasallam. Gẹ́gẹ́ bí èmi náà ṣe wá gba àlùbáríkà bí mo wá gbàdágún oríire, mo kọ́kọ́ kí gbogbo àwa jàmá pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Ìjókòó ọjọ́ òní gbogbo wa la mọ̀, gbogbo wa la sì máa ń tà ń fẹ́, gbogbo wa la máa ń bi tá a ti fẹ́, gbogbo wa la máa ń bi tá a ti rí, gbogbo wa la mẹ́ni tí ó jẹ́ a rí, gbogbo wa la mẹ́ni tí ó fún wa tọ́lọ́run sì fẹ́ ká lò ó lọ́nà tó ká túbọ̀ tán wọ́n lè bá a dá. Èèyàn máa ń ní nǹkan láyé tó yẹ báyé náà ni yóò pín sí. Ọlọ́run gbá yàn láàyè, ọlọ́ ayé nìkan mọ̀ ń wá. Ṣùgbọ́n tó bá jẹ́ mùsùlùmí báwọn bàbá ti fi kọ́ wa, méjì la gbọ́dọ̀ béèrè, méjì tá a sì gbọ́dọ̀ béèrè ìka méjì náà ni dúníyà wàlà àkhírà, ilé ayé àti tá a bá kú láyé. Ilé ayé láti wá ṣiṣẹ́ ìta lọ bá pàdé lọ́hùn, tọrọ wa dàbí ọ̀rọ̀ ẹni tí ó ń fi owó pamọ́ sí báńkì, ó fẹ́ rìnrìn àjò, ìrìn àjò yẹn kò sì ní mú nǹkan kan lọ́wọ́, yóò dán kí wọ́n tó fún un ní físà rẹ̀ àti tíkẹ́ẹ̀tì tí è náwó. Nítorí bá fi pamọ́ iná ni ó gbà ó. Eléyìí ni ó jẹ́ kí n sọ̀rọ̀ ìṣẹ́jú méjì sí i, torí bàbá wa ọ̀tẹ́ tí wọ́n pe ìjókòó ilé ni ẹni táwa náà mú mi àlùbáríkà mọ́ wọn látara bàbá wa almarhum Amirul Jaysh ni. Allahu ta'ala anhu. Ọlọ́run bá aṣàlékún kẹ́ wọn. àmín. Ẹni tí wọ́n bá sì mu omi nínú dúrọ́ọ̀mù tiẹ̀ tó pé kọ́ọ̀pù ni omi ti ń bẹ lọ́wọ́ tiẹ̀, ìwọ̀nba náà ni ó sọ̀rọ̀, yóò kí ọ̀rọ̀ lẹ́yìn ni. Ìkí ọ̀rọ̀ lẹ́yìn, ìkí jókòó lẹ́yìn náà ni appeal mi sí àwọn tí à ń fún ní ẹ̀yẹ àtàwọn tá a wà nú ẹ̀yẹ lánàá títí dèní láti máa wà ń bẹ̀ lọ títí tíjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà. Oyè tí wọ́n ń fún wa yìí, oyè àjẹwọ̀ ni o. Èèyàn jẹ́ yóò gbé dé sáré. Allah. Nínú sáré wọn ti béèrè wípé kí ló ṣe láyé. Allah. Ara curriculum vitae rẹ̀ ni, ara resume ni. Wọn kì í fi oyè bẹ́yàn, ṣùgbọ́n téèyàn bá gbà á, iṣẹ́ ló gbà o. Bàbá wa Amirul Jaysh ní èṣe wọ́n jẹ́ ká mọ̀ díẹ̀ táwọn ṣe dá ìjókòó yìí sílẹ̀. Iṣẹ́ tí wọ́n sì gbé lọ́wọ́, iṣẹ́ tó ṣe wípé ẹni tó bá ń ṣe dáwà, tó bá jẹ́ kí dáwà òun wọ́n máa lọ sí di area yẹn, ẹni náà ò ní parun láéláé. Nínú iṣẹ́ náà wọ́n fẹ́ máa tọ́jú àwọn opó, wọ́n fẹ́ máa tọ́jú àwọn obìnrin, wọ́n fẹ́ máa tọ́jú àwọn tí ọjọ́ máa dé, wọ́n dẹ̀ ti ṣiṣẹ́ náà. Iṣẹ́ náà tí ó wàá gbé méjì ni, Ọlọ́run fún wọn ní kàtà
Al-Qur'an wa sunnatu Rasulillah sallallahu sallallahu alayhi wa sallam. àwọn ní embodiment yẹ so that wọ́n lè máa lo application of knowledge tí n ta fẹ́ gbà lọ yí bá ti délẹ̀ bá nàbì tí ní a ṣe ẹ bá ní bá nàbì bí ara lọ. sallallahu alayhi wa sallam. ẹyin tá a wá fún ní bàbá àdínì ìyá àdínì ọlọ́run ọba ajẹ́kẹ́ sọ́láyọ̀. àmín. ọ̀wá ní tí ìyá báyìí. àmín. ẹ jẹ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. àmín. ẹ lò pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. àmín. Amirul Ansar ni ó túmọ̀ sí bàbá àdínì àbóríṣiríṣi tí àwa elédè Yorùbá tún máa ń pè ṣùgbọ́n lọ́dọ̀ àwọn bàbá Amirul Ansar àti ń já àrùnsọ́rù ní àrànṣe ṣẹ́rí àwọn kìrìsìtẹ́nì ìjẹ́fi mókè jù wà lọ́nà kan ní Al-Qur'ani bisimilahi rahman rahim laysal birra àtúwàlú ojú àkún ibi mọ́ lọ ìyẹ́túbọ̀n lantana lulubirra hatta tunfiquna mimma tuhibbun. ibi tá a lọ nìyẹn o Amirul Ansar ẹni ẹ dìde dàpọ̀ ẹjọ́ ojú olóyè nìyí èmi náà joyè 1989 sẹ́jọ́ wọn wí mi láwàní ní Èkó ní tàbábà lẹ́wà ìjọ náà bàbá mi kú ọjọ́ náà wá ọyẹmí láyé ọyẹ bàbá mi nù sàré torí màmú Ìbàdàn ló kírun sí bàbá mi lára iṣẹ́ ni wọ́n gbé fún yín o àti gbogbo ẹ̀yin olóyè yòókù tí a fẹ́ fún yín ní aṣọ ẹ̀yẹ àwọn kìrìsìtẹ́nì tí wọ́n gbà fún Jésù tọ́kàn àpẹẹlẹ Ọlọ́run tẹ́ dọ́lọ́run tọ́mọ Ọlọ́run lọ bá kì í tẹ́ mà tẹ́ wá nílé fẹ́ wá bóòlù ẹ fẹ́ rí ṣùgbọ́n tọ́mọ Ọlọ́run tó jó sí sí Ọlọ́run máa yù tí ìrọ̀sọ́lá fàkọ́dé àtọ́ Allah ayé àkùrá nìyí ṣùgbọ́n àwọn ẹlẹ́sìn kejì wọ́n lo interpretation yẹn dáadáa jù wá lọ tí ọmọlẹ́yìn Kristi bá gba sálárì ẹ̀ God first ni God first yẹn dẹ̀ ni Jesus first ni yóò kọ́kọ́ yọ ìdámẹ́wàá rẹ̀ ńlọ fún pásítọ̀ rẹ̀ nìyẹn yóò tún wá mú envelope offering lọ́wọ́ gratitude pásítọ̀ ló ní gratitude Jésù àtọlọ́hun ló ní offering àwa rí i pé wọ́n rí nǹkan gbéṣe ẹ dákun ẹ jọ̀ọ́ ó kù ìṣẹ́jú méjì àwa rí i pé wọ́n rí nǹkan gbéṣe wọ́n tẹ̀lé bọ́lọ̀ ń ṣe ní ká tẹ̀lé ni ẹ dákun jọ̀ọ́ Amirul Ansar tẹ́ bá di jí láàárọ̀ Ọlọ́run ní àkọ́kọ́ o jíjí sówó ni o tí nǹkan kan bá ti yọ sí lọ́wọ́ báyìí kẹ́ ẹ tó jọ́ lo ẹnu yín tàbára yín tàbẹ́bí tọ́lọ́ ní kẹ́ ẹ kọ́kọ́ yọ. Ọlọ́run sì wá nífẹ̀ẹ́ àwa mùsùlùmí àwọn àti 10% ló ní wọ́n máa yọ àwa 2.5 àtúyọ 2.5 àwa ni wọ́n kó wa lọ́mọ lọ a ní wọ́n marginalize wa a ní wọn ò jẹ́ àrígbò kan àwa máa jà mẹ́ta ni wọ́n méje là wa àwọn mẹ́ta wọn máa sọ yìí pé ogún bàbá wa yìí ó á jọ pín 50-50 ni o ẹ wo ní ṣẹlẹ̀ nílùú ẹ̀sìn Bàládàlà Àmínú lẹ́nu ìjọ mẹ́ta yìí tí ì bá sọ láàdúrà àwọn bàbá àtàwọn bàbá wọ́n bá kọ́lọ́njẹ́ àrí wọn pẹ́ àti bàbá wa ẹ̀ máa mú àgbà omi ò bá tẹ́yìn ìgbì yọ omi ò bá yọ lẹ́yìn ìgbì torí wípé àṣé bó ti yẹ ká ṣe ń bọ̀ lọ́wọ́ agbérò àwọn bàbá wa ọ̀tẹ́ dìde tí wọ́n kọ́ntínú iṣẹ́ táwọn bàbá ṣe ẹja kún wọn o ẹja kún wọn o gbogbo ìlú tí bá ń tọ́jú obìnrin ìlú náà ò ní níṣòro Nàìjíríà wà ń fi ìyà jẹ obìnrin ni gbogbo ìlú tí bá ń tọ́jú ọmọ rẹ̀ tó jí làárọ̀ tó rántí ọmọ pé ọmọ mi tí ò gba rẹ́sítọ́rántì tàbí ibi tí ó ti mu pẹpẹ súùpù lọ
arísìkí ẹni náà máa pọ̀ sí ni iṣẹ́ tí bàbá wọ ọ̀tẹ̀ gbé lọ́wọ́ nìyẹn kọ́lọ́n ọba aláǹjú lọ kọ́ bá ràn yín lọ́wọ́ Àmín. kọ́lọ́n kó bá ràn yín lọ́wọ́. Àmín. àwa náà tán wà ní tí ìfúnlóye báyìí ó lè kà wá náà lọ́la o ibi tí owó wọ́ọ̀bà ti yọ ní ẹja máa ná sí lọ́tẹ̀ bàbá náwó síbẹ̀ yọ̀yọ̀ o. Masha Allah. kí ló fẹ́ gùn náà káàtì ò ní gùn bàbá wọ̀ tẹ́ ọ̀dọ̀ káàtà ló fẹ́ lò nínú ẹgbẹ́ ṣé ká bàbá anadi ló fẹ́ lò ní tí wọ́n ní fi ránṣẹ́ bíráǹdì káàwó náà fẹ́ gbé jáde bíráǹdì káàwó ni wọ́n fẹ́ lò lọ́dọ̀ wọ̀tá kájẹ̀ tó wá sọ aláàjì wa Wàsíù Pasuma àbí Ṣéwù Fújì bẹ́ẹ̀ ni gáàsù Fújì àjọgbé Mùṣín ni abẹ́rẹ́ kan bẹ́ẹ̀ ọmọ àlùbáríkà ọlọ́wọ́ bá aláǹjì lọ kọjá àlùbáríkà náà kalẹ̀. Àmín. kò sí kankan tí a tún lè má bọ̀ iṣẹ́ pọ̀ ńlẹ̀ ọlọ́wọ́ bá aláǹjì lọ kó wá wọlé àwọn bàbá wa tá à ń fa àlùbáríkà wọn ṣàṣọ tá a sì wá abẹ́ àṣì àwọn dìísìn ọlọ́run jẹ́ ká ríṣẹ́ náà jẹ́. Àmín. ọlọ́run fún wa ní ẹ̀mí gígùn àtàlàáfíà ara. Àmín. ẹ wàá bá mi ṣe suratul Fatiha àti salatul Fatihi nínú àṣàládù kan wọn ni wọn máa ń ṣe salatul Fatihi mà nígbà tèmi tó ti fi kàn lọ́dọ̀ tèmi ó ní nígbà náà ìwọ tẹ́rí wájú kíkàlà salatul Fatihi sórí ẹ̀ kíkọ́ wa sọ pé kí n tọrọ kankan nígbà ní kọ́ ọmọ jó ní sọ ọmọ jó láì rí lu ni báwo ni sọ bẹ́ẹ̀ torí inú àwẹ̀ gbogbo ọlọ́run ó jẹ́ ní alibarika. Àmín. salatul Fatihi kan lẹ́ bá ń kílẹ̀ yín Fatiha bẹ́ẹ̀ tí wàá bá ń ké ẹ bá ń tọrọ fara alẹ́ anabi Muhammad bẹ́ẹ̀. Sallallahu alayhi wa sallam. Allahumma salli ala sayyidina Muhammadi wa ala ali sayyidina Muhammadi al-Fatihi lima ughliqa wal khatimi lima sabaqa nasirul haqqi bil haqqi ó ti ṣàlàyé fún yín bá ti wá kéènù ọwọ́ àlè ké yẹn lẹ́yìn yẹn fúnra rẹ̀ ṣùgbọ́n tó o bá ké ọ̀sán wà àdúrà rẹ̀ o kọ́ máa lọ sínú donation ọlọ́run ọba kọ́ gbà ní ìbáradà fún wa nkẹ́kàn fún mi mú ka kò mí mú ka kóra rẹ̀ kò tún wá mú ka kò mí ní ẹ̀ẹ̀kan sí salatul Fatihi kan tá a ṣe fúnra wa yẹn ò ní pé ọlọ́run ọba kó wọlé ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. kó wọlé àwọn bàbá tí wọ́n ṣe é tí wọ́n gòkè ọlọ́run ọba láàánú lọ ìjókòó wa lẹ́nìí ṣe ní ìjókòó alùbáríkà fún wa nǹkan ó ti ọkàṣúra díẹ̀ ẹ bá gbé báàgì tàbí ké salatul Fatihi ẹ̀yọ kan ni Fatiha yẹn àwọn bàbá ni wọ́n ń ké lórí irun ìkànnì bá ti ké báwa 1 mílíọ̀nù tó lẹ́yìn wọn ti gbà kọ́lọ́n ọba kọ́ gbà nípa àdá fún wa. Àmín. ẹ jẹ́ ká tẹ́wọ́ fún ìjọ yìí fún iṣẹ́ ńlá ribiribi tí wọ́n fẹ́ ṣe kọ́lọ́n ọba kó bá wọn ṣe àwọn àbí salatul Fatihi yẹn sí ikú tá a wà ké bọ́ọ̀ bá fi kàn lẹ̀ yọ̀wọ̀ voice mail o ẹni kíni dì í fasọ́lì lérò bí ká wà ní kọ́lọ́n ti sọ bẹ́ẹ̀ 2 questions answer all ni kó ló ṣe á dá ẹyọ kan nínú méjì kò sí bẹ́ẹ̀ yẹn ti fẹ́ pàṣẹ ìdí ẹnu so ẹyọ kókó tó ké wà nkankan kọ́ ọba mọ́ gidi lọ yà lọ́wọ́ àwa tí ń tọ́ wà ń bì ọba dọ̀là ọmọ sàn so kí a fi ṣe àdúrà náà kọ́lọ́n gbà ní bàdà fún wa kọ́lọ́n kọ́ wọlé àwọn bàbá wa àwọn lọ́yẹ̀ kọ́kọ́ kí ṣùgbọ́n mo di kọ́lọ́n tí mo di ká ànábì àwọn ní alọ́lọ́n àwọn ní alọ́ ànábì tí wọ́n bá lọ́lọ́n sílẹ̀kùn ọlọ́run ó sí náà bá ti lọ́lọ́n kéèyà ọlọ́run náà kéèyà ni ẹrú mi ò tí ì sọ pé ń sí bẹ́ẹ̀ ni ọlọ́run ti yún náà ọlọ́run ya tẹ̀lé yín pẹ́ ọlọ́run yàrá yín pẹ́ ọlọ́run a'udhu billahi minash shaitani rajim ẹ bá nà ká alibarika ìka alibarika ayatọ̀run ẹ bá nà sí bàbá wa fadilati sheikh ọ̀tẹ́ a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد الفاتح لما أغلق
والخاتم لمن سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم آمين متى متى آمين 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 يا الله. ẹtí ọba tẹlẹ tútù yọ kọ́kọ́ dà mí wájú ni ẹ bá ń kà tó pé mẹ́wàá irunrun lélẹ́yìí o ẹ̀ka tí ọba pé mẹ́wàá ń wáyé o pé mẹ́wàá alihamudulilayi tàǹfẹ́ ké sàlátùlù bá ti kàn òkú fún rẹ nítorí subhana rabbika ẹ ọbọ ẹ mọ̀ wò sàlátùlù bá ti yí wa bàbá wa yìí wọ́n mú wa ó kà sóra ẹ̀hẹ̀ èló lẹ́bi ké ọba orin. Alhaji Zoliu Governor District 41 ẹrú Ọlọ́run Shehu Adenoga 20,000 wọtakọ awalu Solihin wọta anabitimọ ẹrú Ọlọ́run wọtọ ọba fẹ́ ké Salatul Fati fúnra rẹ̀ fowó lẹ má ké lọ́fẹ̀ẹ́ o a máa wọ voice mail o bàbá ọba lẹ láti àjìrán má ké lásán o yọ wọ voice mail o tèmi máa wọ voice mail o ibi mo ti pinnu ẹ má bínú sí mi o tọ́ọ̀bà rẹ́dì léni tọ́ba dọ́pẹ́ tí ń bọ̀ ọ́ pàdé wa àjọ pàdé bí náà ni ìwọ́tọ̀ ọbẹ̀ ké Salatul Fati kan ẹyọ kan ọbẹ̀ ké fúnra ẹ mú kakò mí kọ́ mú kakòrò rẹ lábẹ́ mi ṣe ẹdìdẹ mọ baba wọ ba o ti ya baba Allahu Akbar owó alibarika ti wọ owó nù ẹ bá ń sa àwọn ìrúnrún tó wà nílẹ̀ o àwọn baba wa ń bá dàn wá ní ẹ bá ń sa àwọn ewúro ẹ bá ń sa ẹ bá ń sa ẹ bá ń dà bẹ náà Latif travel ọkùnyẹmí àwọn náà ti mú wa ẹ̀yin tẹ́ ẹ bẹ ké Salatul Fati ẹyọ kan o ẹ má ké lásán pé má da lóhùn ẹnu ẹ dùn mama wa sọláwà tàbẹ̀ní retí òun wò ọmọ ṣe bọ́ èyí tí tó ń bọ̀ lẹ́yìn tó ń retí ọ̀nà yóò tí ó gbà tí ó fi dé o má fẹ́ kún yọrí ìdùnnú rẹ̀ má fẹ́ kún yọrí ìdùnnú. Bàbá wọn tẹ́ni ẹ dá wákà yẹn fún mi níjọ́ wọn wá sí Jamali tani ọgbọ wákà náà tí kò ní gbé wákà ní gbogbo owó fi ṣe intro tábí ṣe Salatul Fati náà ọ̀rẹ́ tí mo ń wò kọ́ mọ́ sí gbọ́ èyí mo ń wò lẹ́yìn tí mo tún retí èyí tí ń bọ̀ lọ́nà tí mo tún retí ọ̀nà yóò tí ó gbà tí ó fi dé o má fẹ́ kún yọrí ìdùnnú mi má fẹ́ kún yọrí ìdùn má fẹ́ kún yọrí ìdùnnú àwa má fẹ́ kún yọrí ìdùn. ẹ dìde wo Salatul Fati ẹyọ kàtà fẹ́ ké fúnra wa ni o ẹ wá kọ déètì rẹ lẹ̀ pé níwájú àwọn bàbá wa àwọn Fọdílátì Sheikh àwọn bàbá wa ọba bàbá wa Shehu Halimi ake Salatul Fati tó ní addendum ni addendum Salatul Fati addendum bẹ́ẹ̀ ni tànánà pé o addendum lélẹ́yìí ọlọ́run wọlá náà tí a ṣe táwa fi ń bẹ ìdábẹ́ ṣe lé ní iná ọlọ́run ọba ọgbà ní padà fún wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد الفاتح لما أغلق ولا خاتم لمن سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.
الصلاة على النبي الكريم الصلاة على النبي الكريم ọ̀sìwánú ẹni tí ó yẹ wá nábì lẹ́lẹ́kẹta tá a bá ní parọ́ tá a ní jalè ojú agbo yìí ti fẹ́ máa rọ́ọ̀fù.